so wá ní ẹnìkan tó ń bá bàbá ọmọ yẹn ṣiṣẹ́ wọ́n pè é lẹ́kàn wọ́n wá sáré pé lẹ́kàn lọ́jọ́ yẹn lọ́hùn pé lẹ́kàn máa bọ̀ ìyá ní Murtala ti dé ìyẹn mọ̀ mi bọ̀ kò mọ nọ́mbà mi ìyẹn máa pè mí ìyá ní ẹ̀jẹ̀ ẹ má ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yìí o ẹ má jẹ́ káwọn àbúrò àfa mọ̀ pé èmi ni mo fún yín nọ́mbà bí mo mú yín lọ sọ́dọ̀ bàbá olówó ẹjọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kọ́ mọ̀ pé èmi àti yín àtẹ̀ ń sọ̀rọ̀ kọ̀ọ̀kan fún ni mo ti gbọ́ pé òun ló sọ fún mi pé ọjọ́ báyìí ló máa ṣe frida prayer mo dẹ̀ wá wọ́n dẹ̀ béèrè pé àwọn tó bímọ fún mo dìde mi nìkan náà mo dìde ń bẹ̀ tí mo fi ọmọ mi hàn àtìgbà yẹn ṣá ọjọ́ frida yẹn ṣá n bá ní kí n dúró kí n fara sí ìyá onílé fún ara ẹ̀ pé kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo akitiyan lórí ikú bàbá ọmọ ẹ̀ bó ṣe àwọn fámìlì bàbá ní Murtala sọ fún pé má bọ̀ kí ni mo fẹ́ dúró ṣe kí ni mò ń dúró ṣe gbọdọ̀ gbẹ́rù mi gbọdọ̀ tẹ̀lé wọn lọ àbúrò ìyá wọn tó jẹ́ last born bó ṣe pè mí nìyẹn àwa ní Ìlàsà bridge ibi under bridge yẹn lónìí yẹn ìyá ní Murtala property méjèèjì gbà ká ta méjèèjì ká pé owó sọ́nà méjì mi ò sọ̀rọ̀ mi ò fọhùn. àwọn kílà àwọn property yẹn. ilé ó ti kọ́lé yẹn ó ti ra páànù tí ò fi kọ́ kó kàn ragi kó kàn ní kọ́dẹ̀ ṣe normal ti tán ṣe nínú kọ́ rẹ̀ kọ́ ṣẹ́rìtì. ìkejì ó fẹ́ fi máa ṣe iléeṣẹ́ lẹ́gbàá tí mo. kò tí ì kọ́ ilẹ̀ lásán nìyẹn. sá àbó ti kọ́ yẹn náà. ó ti kọ́ yẹn ó ti rúfù ẹ̀ ó fẹ́ fi ṣe iléeṣẹ́ ni ó ti rúfù ẹ̀ so ó wá di pé ká máa pè mí àwọn ọmọ ẹ wá pè mí ọmọ tó ṣàtòkù tó ń fi kúrò ń bẹ̀ ó pè mí yẹn ìyá ní Murtala káwọn ta property yẹn kí n gbà kán ta mo lè mi ò lè ta property bàbá olówó la máa lọ bá èmi ò lè ta property kọ́sì bàbá yẹn bàbá ọmọ yìí ló ń bá bàbá yẹn ṣiṣẹ́ kó tó rí pokù akitiyan bàbá yẹn ó dẹ̀ wà mí so mo ní èmi kọ́ ni mi ò lẹ́nu láti sọ pé ká lọ ta property àti pé tó bá tiẹ̀ kọ́ lè ṣe máa náà máa ta ni ìyá bá dáhùn pé tó bá ti kọ́ yanjú wọn mú kí lọ sí Ìbàdàn ibi tí mo ti mọ̀ pé àwọn people wọn ní mission ìyá náà padà pè mí mo ní màmá mi lè sọ sípa property àtìgbà yẹn láti last year àti ń drag ọ̀rọ̀ yẹn kó tó di pé mo wá gbé wọn wá sí Kókó Alátẹ ìdí tí mo fi gbé wọn wá sí Kókó Alátẹ ni pé àwọn fámílì ò mọ̀ pé dọ́kúmẹ́ǹtì wà nínú ọ́fíìsì ẹni tó ń bá bàbá ọmọ yẹn ṣiṣẹ́ ló ní dọ́kúmẹ́ǹtì ilé yẹn wà nínú ọ́fíìsì so ìjọ́ tèmi lọ kẹ́rù ọmọ ẹ̀ torí ó ra àwọn kọ̀ọ̀kan fọ́mọ ẹ̀ tó bá ti wá lọ́lódé bí báyìí sí kó ọmọ ẹ̀ máa ń lò níbẹ̀ ọmọ àtúbẹ̀ náà wá rí dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ ní mi ò lè gbé because mi ìsinú lẹ̀ ìgbà tí incident ìṣẹ̀lẹ̀ mo dẹ̀ lókè ẹ kíìpù dọ́kúmẹ́ǹtì ẹjọ́ ń ṣẹlẹ̀ kíìpù ẹ̀ lásìkò bá tó àwọn bá ṣe máa ṣe later bọ̀bọ́ ẹ̀ máa ń tẹ́tì mi yẹn ọ̀rọ̀ ilẹ̀ yẹn kán má lọ tà èmi ò lè lọ ta ilẹ̀ yẹn lẹ́yìn o kìnnìkan n bá lọ bá bàbá olówó pé báyìí ló máa ń ṣe bàbá olówó ẹ̀dẹ̀ mọ ọmọ tán ń pè ní lẹ́kàn ó gbé ní Àkìtì wọ́n mọ̀ bàbá ló ń sọ bàbá ẹ̀dẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ pé lẹ́kàn kí ló ń ṣẹlẹ̀ kí ló pọ̀ ẹ́ pẹ̀lú property ní property kí ni òun sọ fún ẹ pẹ̀lú property yìí bàbá yẹn ni kó wá rí òun kò lọ rí bàbá olówó ẹ̀ títí bó fi gbé kéèsì yẹn wá sí gbẹ̀tọ́ dọ́kúmẹ̀ntì yẹn wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó wá ń pè ní ibà wọ́n pè ní ibà yìí ó wá gbé àwọn àbúrò àfà wá pé mo ti gbẹ́jọ́ lọ Kókó Alátẹ kó gbé dọ́kúmẹ̀ntì yẹn kó lọ gbé fún bàbá olówó àwa wá sí ibà wá àwọn wá sọ fún wa pé àwọn tó wà ní kéèsì wọn sọ fún wa pé ilẹ̀ kejì yẹn ká lọ wá ilẹ̀ kejì tá bá ti rí ká tó wá padà wá àti wá gẹ́ẹ̀tì ilẹ̀ kejì yẹn wọ́n ti pa ọmọ nílẹ̀ tí ilẹ̀ alákọ̀ọ́kọ́ náà wọ́n ti lọ rí wọ́n ti rá àwọn ọmọ nílẹ̀ àti rí ibi tí ilẹ̀ méjì náà wà ká dẹ̀ padà wá ká wá sọ ibi tá a bá rọ̀ dé bàbá olóyè wọn sọ fún wọn pé property yìí méjì ni ẹ̀yẹn fọwọ́ mú ti pápá nìkejì àmọ́ ti èyí tó ń kọ́ lọ yìí ẹ filẹ̀ tí mọ̀ nǹkan tọ́mọ yẹn máa dà lọ́la wọn bá nírọ̀ o àfa yẹn bá nìyẹn wọ́n ti béèrè lọ́wọ́ àwọn àfa wọ́n ní kó da sọ́nà méjì ni kó pín kó dákọ̀ fún family kí ìdá kan kó máa lọ fún ní Murtala kan fi lọ open account fọ́mọ yẹn kó fixed deposit pé èrè orí ẹ̀ kan máa kó fún ìyẹ́ mo wá fẹ́ sọ̀rọ̀ wọn jẹ́ kí n sọ̀rọ̀ bàbá olówó èèyàn dẹ̀ mọ̀ pé a gbọ́dọ̀ wá sí Kókó Alátẹ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ òun ló ń sanwó school ní Murtala. ìyẹn bàbá olówó yẹn. bẹ́ẹ̀ ni. kí ló tẹ̀ jẹ́ pé bàbá mọ̀ pé tí wọ́n sá gidigbo. èmi ò mọ̀ pé ọmọkùnrin yẹn máa gbé dọ́kúmẹ́ǹtì àwọn fámìlì máa padà sọ pé ká gbé dọ́kúmẹ́ǹtì yẹn fún bàbá olówó
níbo dọ́kúmẹ̀ntì yẹn wà báyìí. ó wà lọ bàbá olówó. wọn ò tí gbé fẹ́ni kankan. bàbá yẹn gbé fẹ́ni kankan. ti dà bá wọn ti dà bá wọn. so mi lè mẹ́sẹ̀ ló kàn. ẹ má mẹ́sọ̀ wọn. oore ló ṣe fún ẹ má mẹ́sọ̀ wọn. bẹ́ẹ̀ni. ẹ má mẹ́sọ̀ wọn. bẹ́ẹ̀ni. ntàwa náà ó ṣe bàbá ti ṣe dáadáa. bẹ́ẹ̀ni. ọlọ́run á dẹ̀ jẹ́ kí wọ́n ṣe dáadáa yẹn pẹ́. àmín àmín àmín. ogún. nǹkan tó máa ń jẹ wọn mọ́ o láti 2 years bàbá ọmọ náà pé 2 years lọ́dún yìí. ọmọ yẹn ọmọ ọdún mélòó ní báyìí. 10 years. ọmọ ọdún mẹ́wàá. ọmọ ọdún àwọn àbúrò ọkọ sì rèé òǹkálùkù ńláyé rẹ̀ lọ. bẹ́ẹ̀ni. gbogbo ọkọ ní ilẹ̀ onílé onígbà kan ẹgbà gbogbo dọ́kúmẹ̀ntì ẹ fẹ́ kó sákàtà yín ọmọ ẹni tó sì nílé ọmọ ẹyọ kan tó ní láyé lọ́rùn rẹ̀ ẹ̀dẹ̀ fílẹ̀ kọ́ta rẹ̀ máa sánná ní kí kọ̀ọ̀kan yín ogún tí bàbá rẹ̀ fílẹ̀ lọ́kàn yín. ó mà ṣe o. ilé ilé ka o ṣe tó wọ́n lọ́sì wọ́n ti bá tókè lọ́ta property wọ́n lé ilé ka o. ń pé. tí bá tókè lọ́ta property àwọn màmá yẹn wọ́n lé ilé ka o wọ́n tírẹ́tì mi o èyí tí mo pè ní àfàkàbírú ṣe ló lọ ń pè ya mi tó lọ ń sọ̀rọ̀ sí ya mi wọ́n tírẹ́tì mi o kọ́ ṣàánú kọ́ má pa mí tọmọtọmọ o. ọmọ bo làfàkàbírú ni. àbúrò ẹ̀ náà ni àbúrò ẹ̀ náà. ọmọ bo ni wọ́n. Ìbàdàn náà ni wọ́n. níbo ni wọ́n ń gbé. Èkó ní ọ̀nà Ogun State ló ń gbé. ẹjọ́ ń gbé ládùúgbò náà ni. no Ogun State ló ń gbé. Ogun State ló ń gbé. Mr. Kabiru. àwọn nọ́mbà wọn wà níbà tí mo lè fún. ẹ̀yẹ má wọrí ọmọ bo ni wọ́n agboolé bo ni wọ́n ń bàdàn ẹ má gbolé wọn. alekuso. ọmọ alekuso ni wọ́n ṣé ẹ bá wọn dé family house wọn rí ń bàdàn. no address tí bàbá ẹ filẹ̀ fún NIN ọmọ ẹ ni mo ti rí àdírẹ́sì tó wọ́n bẹ̀rẹ̀ àdírẹ́sì ní NIN ọmọ ẹ so wàá fi alekuso síbẹ̀. bàbá olówó bẹ́ẹ̀ni. ìlà àjọ lọ rí ẹ jẹ́ ká gbáǹgù bàbá olówó wọlé. ẹ̀rù ń bà mí àti lórí bàbá olówó yẹn. àwọn òṣìwájú ẹ̀yìn ó tẹ̀lé wa. ẹ̀rù ń bà mí torí oye ló ṣe fún mi. ẹ ṣàbúrú sí wọn. bẹ́ẹ̀ ni ṣé mo a máa sọ a rò pé wáyé ta gbàtà mọ̀ pé agbẹjọ́rò kọ́kọ́ alátẹ̀ wáyé ta fọ́ à ń bá òun ṣẹ́kọ̀ọ́ tí mo sọ yé sí ọjọ́ tàdé lọ láti mo fẹ́ sọ̀rọ̀ àwọn ìyá ẹni kí gbẹnu sọ̀hún. kò sí bàbá olówó lè kó nígbà tí bàbá olówó ti sọ fún wọn wípé kí wọ́n fi kan lẹ̀ fún yín káwọn fọwọ́ mú kan tí wọ́n yarí pé kò sí ní tó jọ a jẹ́ pé wọ́n lè gbọ́ àwọn náà wọ́n gbọ́ ọ̀rọ̀ sí bàbá olówó lẹ́nu tẹ́ bá sì ń wò wọ́n ran wọ́n gbẹ̀yìn ó tẹ̀yìn gbèrú yìí. bẹ́ẹ̀ wọ́n tẹ̀tí ní kí bàbá pé kọ́ ta kán pọ́ sọ́nà méjì lọ́sọ̀ so bó dẹ̀ rí pé. tó bá jẹ́ pé wọ́n wá fẹ́ pín ní ti sẹ̀ríà ṣé n tí sẹ̀ríà sọ fún wọn nu ṣé n tí sẹ̀ríà sọ fún wọn nu. bọ́mọ ṣe mímí ni o. ṣé n tí sẹ̀ríà sọ fún wọn nu ọlọ́run ṣe wọn àwọn kátà yanjú ẹ̀ wọ́n wà mí báyìí ẹ kájọ náà báyọ̀ pa àfáà ni wọ́n mọ̀ sí gbọ́wọ́ ọlọ́run yé kọ́ fi ti ẹ̀sìn pín gbà náà káwá wo bí ó ṣe rí. ẹ̀yin má ṣe ẹnu pẹ̀lú bàbá olówó n tó fà á tẹ́ ẹ fi wá bí àwọn ò jẹ́ kí bàbá olówó mọ̀ àwa ó tẹ̀lé yín àwọn òṣìwájú ẹ̀yin ó tẹ̀lé wa ṣé kákan tẹ̀lé bàbá ká pọ́n bàbá olówó lé tó kí wọ́n ṣe dáadáa ká pọ́n wọn lé dáadáa láì fẹ́ dọ́dọ̀ wọn tábà ti dọ́dọ̀ tá a kú lọ́dọ̀ wọn tán tábà bá bọ̀ fine kájọ wojú ara wa kájọ wojú ara ìyá wọn sì wà bí. kò níyà kò ní bàbá. ìyẹn. bàbá ọmọ ẹ kò níyà kò ní bàbá mọ́. kò níyà. kò níyà kò ní bàbá. kò ní bàbá. kò ní bàbá o. àwọn náà fẹ́ jókòó tógún. bẹ́ẹ̀ ni o ọmọ kan táwọn mi ń jẹ o. ó ti tán. má pa mí tọmọtọmọ o. ó ti tán. má pa mí tọmọtọmọ o. ó ti tán. ta ló wá sọ pé fẹ́ kó ìdákejì ogún fún. àwọn fámìlì. fa. àwọn fámìlì àwọn fẹ́ pín. ẹ wo ẹ dìde ó kàn dùn mí pé ọ̀la dí. àtẹ̀kóńgò mo ti gbé wá. ọ̀la dí. 2 weeks ago ni mo wá sí bàbá kò kàn mí láti wọlé mo tún padà ni. máa wọ ṣe rí tẹ bá bọ́ta nísìn ní sọjọ́ tá à ń lọ ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí á dínkù tó bá di Wednesday á wà fáwọn ọmọ Nàìjíríà lábọ̀ pa á ti lè kó wọn lè mọ̀ pa á ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀.